Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Ẹ ṣé gan-an, thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Àti jọ wà ní bátù tó bátù. Jẹ́ àjọ wo ta ni ìwọ wá ní tí wọ́n bá pa mí, tí wọ́n bá rán mi lẹ́wọ̀n, kí gbogbo dúkìá rẹ̀ ọ̀tán sí lórí kíni. Kí lèmi àti ẹjọ́ ń fà? Gbogbo ara tó bá lọ fẹ́ dá, mo ready fún ẹ. Mo retí ẹ Taofeek, mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni. Nítorí pé ọ̀gọ̀rọ̀ èèyàn ó ní wọ́n mọ̀ sọ pé kí ló dé tálàjì àtún lọ competition. Èmi kọ́ ni mo kọ́kọ́ kọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀. Taofeek ló ti gbé ìgbésẹ̀ yẹn. Obìnrin accountant yín nígbà tí àwọn olórí ibú tí wọ́n lọ pa sẹ́nu ọ̀nà gate ẹ̀. Tí mo wá pè ọ́ níjọ́ kẹta láti kí ẹ pé ẹ mọ̀ pẹ̀lẹ́ tóbìnrin ló fún ẹ problem jàre gbàgbé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn dáa lẹ́nu ẹni tó pẹ́ mi níbẹ̀ lára tiẹ̀ náà. Ọjọ́ tí bàbá wọn Muyideen Ajani bá lò jáde láyé ọjọ́ yẹn àti ìgbé wọn lẹ̀ bí driver ṣe já mi lẹ̀ tán mo ń kí àwọn èèyàn lọ ǹjẹ́ kí mo bá ń pe sheikh àti ọgbà gold ọba ní ìwọ láyé òun ò ní kí ọ láyé àfi tí wọ́n bá ń kíra lọ́run lókù ibi mo ti wá fún lésì nìyẹn mo ní òórí pò ní làákàyè kódà ó lérí yẹn débi wípé tí òun ọba ná gbogbo ohun tó ní ẹ̀mí wọn yà lọ sí ni mo ní ṣètò Taofeek wà òkè ara abo ní bá wípé ta ló fún ní Audacity èmi